Ṣé o rí omi agbára yìí? O nílò ẹ̀ gidigidi. Mo dẹ̀ máa ṣàlàyé ìdí tó fi nílò ẹ̀ àti bí wàá ṣe ṣe. Ṣùgbọ́n kí n tó ṣàlàyé fún ẹ, mo fẹ́ kó o mọ̀ dájú wípé gbogbo tó o bá ń ṣe, o nílò ìgbìyànjú àdúrà lórí ẹ̀ o. Torí pé ọmọ aráyé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Má gbàgbé wípé Bíbélì sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Ohun tó ń ṣe yẹn bó ṣe kò kéré tó, fi ìgbìyànjú kún. Wàá rí pé tó o bá fi ìgbìyànjú kún, ó máa di nílà. Ṣòro omi agbára yìí, ó wà fún àwọn tán ní ilé ìtajà. Ó wà fún àwọn tí wọ́n ní nǹkan tán fẹ́ tà. Ó fẹ́ talẹ̀, ó fẹ́ ta mọ́tò. Ìwọ tó ní ọ́fíìsì. Àti ìwọ tó jẹ́ wípé tó o bá ti jáde lọ, ó fẹ́ kó o máa rí àánú. Ẹ̀yin lẹ nílò omi agbára yìí. Wá kọ nọ́mbà yìí sílẹ̀ tí ọ̀rọ̀ ẹ bá jẹ mọ́ ìtọ́ni Ọlọ́run àbí tó nílò àkànṣe àdúrà. 0810 63 11 252 0810 63 11 252. WhatsApp nọ́mbà nìkan ni fún gbogbo ẹ̀yin tẹ́ nílò àkànṣe àdúrà pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. Ohun tí wàá ṣe rèé, wá kẹ́ẹ̀gì funfun bíi 5 litres. Wá omi àgbàrá erosion water. Tó o bá rómi àgbàrá, wá omi òkun, ìkan nínú méjèèjì ni kó wá. Wá omi àgbọn tó bá tóbi dáadáa, omi àgbọn 3. Tó bá ti gẹ̀ẹ́tì omi àgbọn 3 yìí, wá iyọ̀, wá ṣúgà oníkóró. Ṣúgà oníkóró yẹn 21 ló máa fi sínú omi. Omi àgbọn 3 yìí wàá jò sínú kẹ́ẹ̀gì 5 litres yìí. Wá iyẹ̀pẹ̀ ọjà. Wá pẹ́ẹ̀fù kan tá à ń pè ní divine grace. Tó bá ti da gbogbo ẹ̀ papọ̀, ṣí Bíbélì ẹ̀ sí Àìsáyà 60, Àìsáyà 61, Àìsáyà 62. Àìsáyà 60 wàá kà ní ìgbà 7. Àìsáyà 61 wàá kà òun náà ní ìgbà 7 pẹ̀lú Àìsáyà 62. Tó o bá ti kà sí ní ìgbà 7, gbàdúrà sí. Gbàdúrà sí dáadáa. Àdúrà yẹn ó kéré jù 10 minutes. Má ṣe mẹ́lẹ́ pẹ̀lú àdúrà yìí. Ṣorí tí mò ń fún yín, tí n bá fẹ́ bá èèyàn ṣe, ó máa ní tó bá dé. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo ènìyàn kí wọ́n rí àánú gbà. Gbogbo tí tó ń gbọ́ mi, gbogbo ẹni tó ń wo fídíò yìí, gbogbo yín lẹ máa ra àánú gbà lórúkọ Jésù. Tó bá ti parí àdúrà yìí, máa fi wọ́n lè tajà ẹ̀. Bible online ni wọ́n ti ń ṣiṣẹ́. Máa dà sínú omi láàárọ̀ kùtùkùtù, máa fi wẹ̀. Tó bá ń ta mọ́tò, máa wọ́n sí nǹkan tó ń fẹ́ tó ń ta. Tó bá jẹ́ pé nǹkan kí nǹkan tó kò lè máa ta, ìwọ ṣáà ti rí pé omi yẹn máa wọ́n sí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, yóò ṣiṣẹ́ fún ẹ. Omi confirm tí ò bá ti ṣiṣẹ́ fún ẹ, ọwọ́ wà lára ẹni. O nílò ìtọ́ni Ọlọ́run. Shalom.